Tinubu ti lé Kyari ọ̀gá NNPC dànù, ìtìjú ńlá ló bá lọ. Lójijì ni òun pàápàá kò sí ru ọ̀rọ̀ náà tẹ́lẹ̀, wọ́n ti sọ ọ́ dáadáa kí wọ́n tó là á mọ́. Nífẹ̀ẹ́ rẹ̀ níjọba Nàìjíríà kéde pé wọ́n yọ Mele Kyari, olórí iléeṣẹ́ NNPC, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiróòlù ilẹ̀ wa. Fẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ ọjọ́ kejì oṣù kẹrin 2025 yìí ni wọ́n yọ ọ́. Iyọ̀ tí wọ́n yọ ọ́ náà sì lágbára. Ọ̀lùdé wà láti ọjọ́ ajé, ìyẹn Monday ọjọ́ 21 oṣù kẹta. Bẹ́ẹ̀ náà sì ni ọ̀lùdé wà ní ọjọ́ ìṣẹ́gun, ìyẹn Tuesday ọjọ́ 1 oṣù kẹrin. Ọjọ́ Wednesday tí í ṣe ọjọ́rú tó sì yẹ kí kálukú padà sí ẹnu iṣẹ́. Ọjọ́ náà ni gbẹ́kẹ̀bú tí wọ́n kéde pé wọ́n ti yọ, tí wọ́n sì yan ẹlòmíràn sípò ẹ̀, Bashir Ojúlárí, tí wọ́n sì fàṣẹ sí pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kí Ojúlárí bẹ̀rẹ̀ iṣẹ́. Èyí ni pé Mele Kyari kò lè dé ibi iṣẹ́ NNPC náà mọ́, kò lè débẹ̀ kó palẹ̀ mọ́ àfi nígbà tí olórí iléeṣẹ́ náà tuntun bá fàṣẹ láti gbà á láyè sí i. Ohun tí ìjọba ṣe léyìí tó sì jẹ́ kíkiní náà bá òun fúnra ẹ̀ lójijì ni pé kó má di pé àwọn fáìlì kan ń sọnù tàbí pé àwọn kan ń sáré tọwọ́ bọ ìwé tí wọn kò gbọdọ̀ tọwọ́ bọ̀ ni. Bí iná ti kú ní yàrá kan ni wọ́n ti tanná sí yàrá míì. Ojúlárí ti dé, Kyari ti lọ. Ọkùnrin náà fẹ́ sọ ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu lẹ́nu ni. Kì í tilẹ̀ ṣe pé ó fẹ́ sọ lẹ́nu. Mele Kyari, ọ̀gá iléeṣẹ́ NNPC tẹ́lẹ̀ yìí, ti sọ Tinubu lẹ́nu gan-an. Ó sì ti sọ ààrẹ náà di ẹṣin ní ìwé tí kò lè ta rárá lójú àwọn èèyàn. Nítorí pé òun ni olórí iléeṣẹ́ epo bẹntiróòlù ilẹ̀ wa, àwọn aráàlú ti ń pariwo tipẹ́ pé Kyari ń kó ìnira bá àwọn. Ṣùgbọ́n bí wọ́n ti ń pariwo tó, Tinubu kò dáhùn. Ìyẹn ni wọ́n ṣe rò pé gbẹ̀wù dání ni ààrẹ wọn, pé kò ní í ṣe kinní kan tó lè bí àwọn ará òkè ọya nínú, àti pé Kyari lágbára jù ú lọ nítorí àwọn alágbára Haúsá Fúlàní kan ló ń ṣiṣẹ́ fún. Kò sì lè ṣe káwọn èèyàn má sọ bẹ́ẹ̀, nítorí gbogbo òfin tí àwọn Tinubu ṣe ni Kyari kò tẹ̀lé. Kàkà kó tẹ̀lé, tiẹ̀ ló ń ṣe. Yàtọ̀ sí pé tiẹ̀ ló ń ṣe yìí, ojoojúmọ́ ni wọ́n ń purọ́ fúnjọba, ó sì pẹ́ kíjọba tó rí àwọn irọ́ tí wọ́n ń pa náà. Ohun tí Tinubu ṣe ni pé ní gbogbo ìgbà tí àwọn aráàlú ń pariwo yìí, òun náà gbé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tiẹ̀ dìde. Ó fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Àwọn èèyàn yìí padà wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀, wọ́n sì sọ ohun tó ń ṣẹlẹ̀ fún. Àkọ́kọ́ ni ti àwọn iléeṣẹ́ ìfọpo ti NNPC tí wọ́n ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. Èyí tí wọ́n ló sì dùn Tinubu jù nínú ọ̀rọ̀ náà nìyẹn. Wọ́n ní ààrẹ pàápàá kò fẹ́ kó jẹ́ pé iléeṣẹ́ ìfọpo Dangote nìkan ni yóò máa fọ epo tí yóò máa tà á. Wọ́n fẹ́ kí ìfigagbága wà, nítorí tí àwọn tí ó ń ta ọjà kan bá ti pé 3, 4 tàbí jù bẹ́ẹ̀ lọ, aráàlú ni yóò jẹ gbádùn jù, torí ẹni tí ọjà ẹ̀ bá dára jù tó sì rọ́jú ni aráàlú yóò lọ bá. Tinubu sì ti ń retí pé tí ilé ìfọpo NNPC bá ń ṣiṣẹ́ bí wọ́n ti wí, títí Warri náà bá ń ṣiṣẹ́, ọ̀rọ̀ náà yóò ṣe bẹ́ẹ̀. Kò sí kí owó epo bẹntiróòlù má sì wálẹ̀. Àṣẹ tí òun sì pa pé kí wọ́n yọ owó ìrànlọ́wọ́ epo subsidy kúrò níjọ́sí, àwọn aráàlú yóò lè rí pé kó lè dá lòun ṣe. Àmọ́ ìwádìí tí Tinubu ṣe lábẹ́lẹ̀ láì pè ẹnikẹ́ni sí èyí fi hàn pé irọ́ làwọn NNPC yìí ń pa. Wọn kò fọ epo tí wọ́n láwọn ń fọ. Ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń ra púpọ̀ nínú epo bẹntiróòlù tí wọ́n ń tà fáráàlú. Ìwádìí Tinubu fi hàn pé yàtọ̀ sí pé wọ́n ra epo láti ilẹ̀ òkèèrè yìí, ìwà ìjẹkújẹ àti ìwà ìbàjẹ́ tí wọ́n hù tẹ́lẹ̀ náà kò torí ẹ̀ dínkù, nítorí ohun tí wọ́n sì fi fẹ́ máa ra epo láti ilẹ̀ òkèèrè nìyẹn. Nínú àwọn tí NNPC ń ní kí wọ́n ra epo wá láti ilẹ̀ òkèèrè yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń lọ ta epo náà sí orílẹ̀-èdè míì láti fi rí owó tó pọ̀ ju iye tí wọ́n ń rí lọ. Bẹ́ẹ̀ NNPC ló ń fún wọn níwèé, orúkọ Nàìjíríà ni wọ́n fi ń ra epo náà tí wọ́n sì fi ń jẹ gbèsè lọ́jà àgbáyé. Èyí tí wọ́n wá ròyìn pé ó bí ààrẹ nínú jù ní ti èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá yìí gan. Owó náírà ní ilé ìfọpo Dangote àti àwọn iléeṣẹ́ tó tún ń fọ epo bẹntiróòlù nílẹ̀ yìí fi ń ra epo rọ̀bì, èyí tí wọ́n ń lò láti fọ̀ fún títà fáwọn aráàlú. Nínú oṣù kẹwàá lọ́jọ́ 1 oṣù náà ní 2024 ní ìjọba pàṣẹ fún NNPC pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ta epo rọ̀bì ilẹ̀ wa lówó náírà fáwọn aráalé.
nígbà tó jẹ́ àwa là ń ṣe. Àmọ́ ìnira burúkú ni ọ̀rọ̀ náà kó bá NNPC àti àwọn alágbàtà wọn. Àkọ́kọ́ ni pé NNPC kò fẹ́ kíkí náà ṣiṣẹ́ rárá. Wọ́n ní àfi kí àwọn Dangote máa fi owó dọ́là ra epo àwọn. Ìyẹn lẹ́yìn tí wọ́n ti jà títí lórí pé kí wọ́n máa ta epo rọ̀bì fún iléeṣẹ́ Dangote àti àwọn tó kù wọn, tí wọ́n sì ti takú pé àwọn ò lè gbà kí Dangote lọ máa ra epo ẹ̀ níbi tó bá fẹ́. Àmọ́ àwọn alákòóso ètò ọrọ̀ ajé fún ìjọba yìí, èyí tí ọ̀gbẹ́ni Wálé Ẹdùn tí ṣe mínísítà fún ètò ìnáwó ṣáájú wọn, ṣe pàdé oríṣiríṣi pẹ̀lú olórí iléeṣẹ́ NNPC yìí títí tí wọ́n fi jọ forí ọ̀rọ̀ náà tì síbi pé wọn yóò máa ta iye àgbá epo kan fún Dangote lójúmọ́, àti pé wọn yóò tún máa ta epo náà ní owó náírà fún wọn kí wọ́n lè jẹ́ kí ohun gbogbo rọjú fáwọn ọmọ Nàìjíríà. Àwọn NNPC fi agídí gbà ní, àmọ́ wọ́n ní oṣù 6 péré làwọn máa fi ta epo pẹ̀lú owó náírà. Lẹ́yìn oṣù 6 náà, àwọn máa tún ọ̀rọ̀ náà yẹ̀wò, tó bá bá àwọn lára mu àwọn á máa ṣe é lọ. Àmọ́ tí àwọn bá rí i pé ètò náà kò dára fúnjọba àti ọmọ Nàìjíríà, àwọn á parẹ́. Níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ tì sí nìyẹn o. Àmọ́ àwọn NNPC yìí lábẹ́ Mele Kyari kò jẹ́ kíkí náà ṣeé ṣe. Àkọ́kọ́ ni pé láàrin ọjọ́ díẹ̀ wọn kò fún Dangote ní iye epo tí wọ́n ní àwọn á máa tà fún lójúmọ́ mọ́. Nígbà táwọn èèyàn sì béèrè pé kí ló dé, wọ́n ní àwọn ti jẹ àwọn ará ìlú òyìnbó ní gbèsè kan, epo làwọn sì fi ń dì í. Bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ náà kò mọ́gbọ́n dání, nítorí iye epo tí wọ́n ń ṣe lójúmọ́ níbi tí wọ́n ti ń wà á ti lé sí i, iye tí wọ́n sì ń wà báyìí ti pọ̀ sí i. NNPC sì ti ní epo tó pọ̀ dáadáa. Àmọ́ pẹ̀lú pé epo wọn pọ̀ sí yìí, wọn ò fún Dangote àti àwọn ẹlẹgbẹ́ wọn ní epo tó tó wọn láti fọ̀ ní Nàìjíríà níbí. Bákan náà ni wọ́n gbé ìròyìn jáde pé Dangote àti àwọn tó kù wọn kò lè fọ epo tó tó láti lò ní gbogbo Nàìjíríà. Ṣùgbọ́n irọ́ ni eléyìí náà padà já sí, nítorí àwọn Dangote jáde pé bí àwọn ti ń sọ̀rọ̀ yìí, epo tó wà ní ibùdó àwọn tí àwọn tọ́jú lé ní 500 mílíọ̀nù àgbá, Nàìjíríà kò sì lè lò ó tán láàrin oṣù kan tí wọ́n bá ń lò ó lójoojúmọ́. Bẹ́ẹ̀ ojoojúmọ́ yìí náà làwọn tó ń ṣe epo tó pọ̀ sí i. Nígbà tí NNPC kò rí ibi gbé ọ̀rọ̀ náà gbà, wọ́n ní ilé ìfọpo tàwọn náà ní Pọ́tà ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́, àwọn sì ti ṣetán láti ta epo fáwọn ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n kó gbogbo ìlú lọ síbẹ̀ tí wọ́n ní kí wọ́n wá bá àwọn wẹ̀ ẹ́. Àmọ́ nígbẹ̀yìn irọ́ ni kí náà já sí, nítorí lọ́jọ́ kẹta ni ìròyìn ti gbé e jáde pé àrùmọ̀jẹ ní nǹkan tí ọ̀gá NNPC Mele Kyari àtàwọn èèyàn ẹ̀ wá sí o, kò sí kinní kan níbẹ̀ rárá. Ìròyìn sì padà jáde pé ìlú òyìnbó ni NNPC ti ń ra epo, àti pé àwọn rìfánárì Warri àti ti Pọ́tà tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ yìí kò ṣiṣẹ́ o, òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni. Níbi tí ọpọ́n ti wá pa wọ́n ni pé iléeṣẹ́ Dangote bẹ̀rẹ̀ sí dín owó epo bẹntiróòlù tí àwọn aráàlú ń rà kù. Àwọn aráàlú sì bẹ̀rẹ̀ sí gbádùn wọn ju NNPC lọ. Ìnira gidi leléyìí kó bá NNPC, nítorí àwọn náà ń fi tipátipá dín owó epo tiwọn náà kù, tí wọ́n sì ń sọ pé kò sí irú òkìtì tí ọ̀bọ àwọn Dangote fẹ́ ta tí ológìní àwọn pàápàá kò lè ta. Àmọ́ òfegè lásán ni. Nígbà tí Dangote yóò fi já owó epo wálẹ̀ ní ẹ̀kẹta, tí aráàlú sì bẹ̀rẹ̀ sí pariwo wọn pé ìrọ̀rùn ti dé, àwọn NNPC àti àwọn tí wọ́n ń ṣe alágbàtà fún wọn bẹ̀rẹ̀ sí jẹ gbèsè, nítorí ìlú òyìnbó ni wọ́n ti ń gbé epo wọn wá, yàtọ̀ sí irọ́ tí wọ́n ń pa fáráàlú pé àwọn làwọn ń ṣe. Ohun tó bí Mele Kyari nínú rèé, ó sì pinnu pé dọ́là làwọn yóò máa fi ta epo fún Dangote àti àwọn onílé epo tó bá kù. Ẹnu wàhálà tí wọ́n sì ti wà láti ọ̀sẹ̀ tó kọjá nìyẹn. Bí wọ́n ti ń ṣèpàdé lọ ni wọ́n ń ṣèpàdé bọ̀. Bẹ́ẹ̀ làwọn Mele Kyari takú pé àfi kí wọ́n máa ra epo pẹ̀lú owó dọ́là. Àwọn èèyàn kò sì mọ̀ bóyá Kyari lókù tó ń pàṣẹ ìjọba Nàìjíríà ni àbí Tinubu. Èyí tó wá bí Tinubu nínú ni pé bí àwọn NNPC ti ń pé dọ́là làwọn fẹ́ máa fi ta epo yìí, bẹ́ẹ̀ ni owó epo bẹntiróòlù tún lọ sókè lẹ́ẹ̀kan náà fàù. Epo tí àwọn èèyàn sì ti ń rà ní 1,000 lé díẹ̀ di 700 lé púpọ̀ náírà. Owó lítà epo kan sì ti tún fẹ́ wọ 1,000 náírà, 1,000 naira lójú àwọn èèyàn. Ohun tí wọ́n ló bí Tinubu nínú jù gan nìyẹn, nítorí òun náà kò mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́. Nígbà náà ló hàn sí Tinubu pàápàá pé dandan ni kí Kyari lọ. Òun náà rí i wà yìí pé bí òun kò bá lé Kyari lọ, yóò sọ òun lẹ́nu nìkan kọ́, yóò padà bà ìjọba òun jẹ́, yóò sì sọ ìjọba náà di ọ̀tá àwọn aráàlú. Nígbà náà ló pinnu pé ọkùnrin náà yóò lọ.
àmọ́ ewúrẹ́ tó sá wọ ìsọ̀ ìyá aláwo tán ganran ni àfi kó fi sùúrù sí o, kó fi ọgbọ́n lé ewúrẹ́ náà jáde. Bí bẹ́ẹ̀ kọ́, bó bá ń lé ewúrẹ́ náà lọ wùràwùrà, ewúrẹ́ náà yóò ba nǹkan jẹ́ níbi tó bá ti ń sá kiri inú ṣọ́ọ̀bù, ó sì lè fọ́ gbogbo àwo ẹ̀ tí ó sì sọ ìyá aláwo dò ní gbèsè. Ohun tó jẹ́ kí wọ́n dọ́gbọ́n fún Kyari nìyẹn. Títí di òwúrọ̀ ọjọ́ Tísídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun yìí, Kyari kò mọ̀ pé wọn yóò ṣe bẹ́ẹ̀ yẹn lé òun. Ó rò pé wọ́n lè fẹ́ lé òun o, ṣùgbọ́n wọn yóò fún òun ní bí oṣù 3 tàbí jù bẹ́ẹ̀ lọ láti fi palẹ̀ mọ́ àti láti dágbére. Àmọ́ àwọn Tinubu mọ̀ pé tí àwọn bá fi irú ààyè bẹ́ẹ̀ sílẹ̀, ohun tí yóò bàjẹ́ ní NNPC lè má ṣeé ṣe fún ọ̀pọ̀ ọjọ́ mọ́. Ìyẹn ni wọ́n ṣe fi ọgbọ́n ṣe ọ̀rọ̀ náà. Àwọn méjì tó ṣe pàtàkì jùlọ níbi iṣẹ́ náà, olùdarí àgbà yìí ìyẹn Mele Kyari àti alága ìgbìmọ̀ apàṣẹ wọn ìyẹn Pius Akinyelure. Èèyàn Tinubu gan ni Akinyelure, kódà ọ̀gá ẹ̀ ni nígbà kan tóun náà ń bá àwọn iléeṣẹ́ elépo ṣiṣẹ́. Ṣùgbọ́n láti lè jẹ́ kí ohun gbogbo lọ kó sì kàn pé kò sí àbòsí kan níbẹ̀, Tinubu lé Kyari. Bẹ́ẹ̀ ló sì tú ìgbìmọ̀ tí Akinyelure ṣe alága ẹ̀ka tí wọ́n ní kí òun náà lọ jókòó sílé. Àsìkò tí wọ́n sì ń kéde àwọn àyípadà yìí, kálukú àwọn èèyàn náà wà lójú oorun wọn. Báyọ̀ Ọ̀nànúgà ló ṣe ìkéde náà nífẹ̀ẹ́rẹ́ tó sì ní gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí ni pé àwọn tí wọ́n yọ nípò náà kò lè sáré padà sí iléeṣẹ́ náà láti ṣe ohunkóhun mọ́. Tinubu tún ṣe àyípadà kan nítorí ará ìpínlẹ̀ Borno ní Kyari tí wọ́n lé yìí. Ará ìpínlẹ̀ Borno náà ni wọ́n mú láti wá ṣe alága ìgbìmọ̀ tuntun, ìyẹn Ahmadu Musa Kida, ẹni tó rọ́pò Akinyelure. Bẹ́ẹ̀ náà ni Tinubu mú Yorùbá míì láti ṣe adarí àgbà NNPC, ẹni tó rọ́pò Mele Kyari. Èyí ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ náà kò fi síbì kan. Ìròyìn ayọ̀ ni ìròyìn náà jẹ́ létí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn ọmọ Nàìjíríà sì ń jó, wọ́n ń yọ̀ ní o, nítorí ní gbogbo ọkàn wọn àti ara wọn pàápàá, ẹnìkan náà tí wọ́n rò pé ń ba tàwọn jẹ́, ó ń kó ìnira bá àwọn ní Mele Kyari, olórí iléeṣẹ́ NNPC. Àmọ́ ní báyìí ìjọba Kyari ti ṣubú, ìjọba Ojúlarí sì ti dìde. Ojúlarí ọ̀rẹ́ ò dénú, kí Ọlọ́run jẹ́ kí àsìkò ìjọba rẹ̀ ní NNPC tú gbogbo wa lára o. Ọláyíwọlá Alága ló ṣe ìwádìí ìjìnlẹ̀ ọ̀rọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.